bàbá ń bábá yìí lọ a máa yọ àdá ìdà tíra wa tó bá yá ó tà yára wọn ńlá ka ìbá Islam kó lélẹ̀ tá à ń ṣe yìí ẹyẹ àwọn iná láwọn èèyàn lọ́wọ́ máa lórí ìyàsílẹ̀ yọ wọn lá bí àṣetọ̀ wọn yọ wọn lá àwọn àfọ̀jèrè ọkàn èèyàn máa níṣe wọ́n lé àwọn èèyàn kó nú ẹ̀sìn ni wọ́n ní aláwọn èèyàn ní street wide every 3 by yóò di sí oúnjẹ wá ni tó bá ti dàsí kólé àánú ò di sí lọ fún ṣebí Christian ni ẹ̀bọ́n ma ẹbí Yorùbá ni most of our scholars wa they need to be enlightened wọn wà informed bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn alákatakítí nọ́mbà èèyàn mélòó náà ti wẹ̀ sí Islam lọ́dún mẹ́wàá sísè so ọ̀pọ̀lọpọ̀ wọn self desire ń wọ́ ìwọ̀n ìfẹ́ ẹnu ibi tí wọ́n ń lọ ó lè fọ́ sí ìbẹ̀rù Ọlọ́run lẹ́lẹ́ pọ̀jù lórí tí wọ́n bá dákọ̀ lẹ́nìí pé ta ló lórí gbogbo Christian àgbáyé wọ́n á rìfà sí Pope ní Italy àyẹ̀bẹ̀kọ́ ta ni olórí gbogbo mùsùlùmí ayé ta ní fẹ́ rìfà sí kò sí rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi wá wú ẹni tí ń fa tẹ̀sùbá gẹ́gẹ́ bí ẹlẹ́bọ pé ẹbọ ní ń ṣe èèyàn ń fa tẹ̀sùbá ẹ̀wọ̀n wò nílẹ̀ bí pé ní ẹbọ ní ń ṣe tí èsì ẹbọ wọ́n sọ ọ́ dẹbọ tọ́ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn àṣà tí ò bá tako ẹ̀sìn tí ò tako kínní kò sí láì fi ń bẹ̀ kí àwọn kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ fún ọkọ rẹ̀ láti kí baálé rẹ̀ kí ni ó sọ kí ló sọ ẹbọ kí ló sọ ìyàwó dẹni tí ń sin ọkọ rẹ̀ látara kíkí ìta fi ń sin lọ́hùn ọba àwọn oríkèé méje tá a fi ń sin ọlọ́hùn ọba òun ni kí gbogbo ẹ̀ kó wà lórí ilẹ̀ ọwọ́ wa méjèèjì gbangba wájú wa àti gímú wa ó di mélòó oríkún wa ó di mélòó àti gìgísẹ̀ wa kí méjèèjọ yẹn kó wà lórí ilẹ̀ ìyẹn ló túmọ̀ sí pé ní ó ti ń sin ẹni ìyẹn ni abẹ́ni tó kúnlẹ̀ kò dọwọ́ délẹ̀ orí ìkúnlẹ̀ ló wà àwọn àfáà tán ní ó jọmọ́ yí pé ní ó di ẹbọ ó ń sin nǹkan míì ó ní ìdọ̀bálẹ̀ ẹni tó dọ̀bálẹ̀ tó kàn dọ̀bálẹ̀ gbárájá ó wá da gbogbo ojú rẹ̀ délẹ̀ ìyẹn ti kọjá àlà ó ti pọ̀ jù àmọ́ àkúnlẹ̀ kò sí ní tó burú jù mbẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tó tún sáwọ wípé ní ntí èsẹ bọ àní mọ́láníyà ìpínlẹ̀ nìkan tó tóbi jù lẹ́yìn Ọlọ́run ọba abọ́tọ̀ ntí bẹ́ẹ̀ náà Ọlọ́run fún àwọn èèyàn kan ní agbára pánlẹ́gbẹ́ni ọ̀gbọ́dọ̀ yẹ̀yẹ́ wọn tó bá yẹ̀yẹ́ wọn yẹ̀yẹ́ mi Ọlọ́run ọba tó bá sàpọ́nlé wọn sàpọ́nlé mi Ọlọ́run ọba nígbà tó Ọlọ́run sọ ní Al-Qur'an ní Suratul Bani Isra'il ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu mo pa á láṣẹ pé ní ẹ gbọ́dọ̀ sí nǹkan míì àyàfi èmi Ọlọ́run bá nìkan ṣoṣo ó wá fi kún ó ní wabil walidayni ihsan mo tún pa yín láṣẹ pé ní ẹ make sure pé ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ẹ make sure pé ní ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì Ọlọ́run ní kẹ́ ẹ ṣe àwọn òbí ẹ ṣe dáadáa sí wọn ní ẹ ṣe dáadáa sí wọn ní Ọlọ́run ní sí kẹ́ ẹ ṣe àwọn òbí ìyẹn ọ̀kan káwọn kọ́ máa wá pọ́nbí rẹ̀ lé kí ló sọ ọ́ di pé ló dẹ lẹ́bọ nínú rẹ̀ kò sí à ń dòkó àsìkárù ní mọ́sálásí à ń fa tẹ̀sùbà kí ló tẹ̀sùbà tá à ń fa yẹn torí pé ní ànábì ò fa tẹ̀sùbà wọn náà ànábì ò fa tẹ̀sùbà èyí tó lọ́lá jù oníká máa ṣe kí ni nínú òròrí wọn ní o ànábì ò fa tẹ̀sùbà àmọ́ àwọn èèyàn fa tẹ̀sùbà lójúlẹ̀ ayé ànábì tánàbí náà sì gbàgbé lọ́wọ́ fa tẹ̀sùbà àmọ́ kò sí tẹ̀sùbà owó èyí tí wọ́n sì jọ òǹkà òkúta ni wọ́n ṣe wọ́n kó jọ sínú mọ́sálásí wọ́n wá mú lọ́kọ̀ọ̀kan Abu Hurairah ṣe Umaru ṣe Abu Hurairah ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wá wu ẹni tí ń fa tẹ̀sùbà gẹ́gẹ́ bí ẹlẹ́bọ pé ẹbọ ní ń ṣe èèyàn ń fa tẹ̀sùbà ẹ̀wọ̀n àwọn onílẹ̀ bíi pé ní ẹbọ ní ń ṣe ọ̀pọ̀lọpọ̀ fatiwa tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà àwọn ẹ̀ ń ṣe lénìí pẹ̀lú ìgbà tí wọ́n wà àti àsìkò
wọ́n bá jí sáyé lénìí wọ́n mọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba lọ wọ́n mọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run torí pé ó yẹ ká máa kó àwọn èèyàn wọnú ẹ̀sìn ni àwọn àfáà iṣẹ́ tí wọ́n gbà ní pé ní ká máa jèrè ọkàn àwọn èèyàn ayébẹ̀kọ́ àwọn àfáà òjèrè ọkàn èèyàn mọ́ nísìnyí wọ́n lé àwọn èèyàn kó nú ẹ̀sìn ni pẹ̀lú líle koko tírù ẹ̀sìn rọrùn wọlá tó a sírù ẹ má kún kan lẹ́bàwọ̀ ènìyàn wọ́n bá ṣírù ẹ fún àwọn èèyàn nírọ̀dùnú wọlá tó na fírù ẹ yẹ hàwé iná láwọn èèyàn lọ́wọ́ máa bẹ́ẹ̀ yẹn sílẹ̀ yọ wọlá bí àti tọ̀hún yọ wọlá. Most of our scholars wa they need to be enlightened wọ́n were informed. More so ọ̀pọ̀lọpọ̀ wọn self-desire ń wọ́rí wọn ìfẹ́ ẹnu ibi tí wọ́n ń lọ ó lè fọ́ọ̀sì ìbẹ̀rù Ọlọ́run lẹ́lẹ́ pọ̀jù lórí assurance yìí pé ní èmi tí mo dúró tí mo ṣe báyìí àtiwọ́ tó dúró tó juwọ́ lẹ̀ ìrun ta lọ́lọ́run ó gbà nú ẹ̀yin méjèèjì tó fi wá dá sí pé ìwọ tó ṣe báyìí òun wo ẹni tó juwọ́lẹ̀ ìpé ní kílẹ̀ lẹ́yìn kíkẹ̀ sínú lẹ́yìn zẹ́ ń kí inú eléyìí ò níbi tí ń lọ àbí kẹ́ni tó juwọ́lẹ̀ máa wo ẹni tó mẹ́wàá wàhálà lẹ́yìn sí wá pọ̀ báyìí gbogbo tó bá jẹ́ pé ní kò sí tí school of thought fi wà lórí àwọn fundamentals ẹ̀ lè rí àpá ẹnu àmọ́ lórí àwọn branches àwọn ẹ̀tútù ìyàpẹ̀ ẹnu máa wà bó ṣe wà nìyẹn but òun náà la wá bá débi kíra wa pé ní happy new year láti 31st December sí stroke January 1st kó wá di ọ̀ràn ká sì máa há ìwé iná láwọn èèyàn lọ́wọ́ tí ń sọ lè fún àwọn Islam kọ́lélẹ́ yìí tá à ń ṣe yìí ẹ jẹ́ ká gbọ́ Islam wọ tí ẹ̀sìn ọba yé iná yóò lè fọ́ọ̀sì ìmánì léèyàn lórí Ọlọ́run ọba ló mẹni tó ní ìmánì àtẹ́kíwá àhàhùnà ìbẹ̀rù Ọlọ́run inú gbáyà ló wà ìlú tó ń gbé tó jẹ́ ìlú tó pé multi-religious state ló wà ẹni tó wà ní ẹ̀gbẹ́ ilé rẹ̀ Christian ni wọ́n pẹ̀lú rẹ̀ ẹ̀ jàrí ń ṣe dáadáa sí ọjọ́ tó bá fẹ́ kó lé tó ọ̀rẹ́ mi fi ọmọ tì sí lọ́dọ̀ ọ̀dọ́ rẹ̀ ló máa ń fọmọ tì sí ó sì dàsìkò ọdún túnú ọdún léyà yá àbọ̀dún náà ó wá kí n pé náà mọ́mí o dádì o ẹ̀kú ọdún ẹ̀ ní o àbí wọ́n sọ pé lóun ní dá lóhùn pẹ̀lú bọ́ ákẹ́ ọ̀pẹ́ ní ẹ̀kú ọdún wọn náà sì wọ ẹgbẹ́ náà ẹja wá ẹran léyà tá a pa àbí rẹ̀ sí ẹ bá gbé e fún mo ní aláwọn èèyàn ní street wáyé every kìíní báyìí yóò dì sí oúnjẹ wá ní tó bá ti dàsìkò lẹ́ àánú ó dì sí lọ fún ṣe bí Christian ni ẹbọ ọmọ ẹbí Yorùbá ni tí wọ́n lọ sọ wá délẹ́bọ́ mẹ́ àmọ́ ìgbọ́ ẹ̀sìn àwọn èèyàn yé wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́nù bàbá yìí lọ a máa yọ àdá ìdà tíra wa tó bá yá ntí Quran sọ wípé ní oúnjẹ àwọn èèyàn tá a fún tíra ẹ̀tọ́ ni fún yín it is a clear verse nínú Al-Quran clear one Suratul Maida oúnjẹ àwọn tá a fún tíra ẹ̀tọ́ ni fún yín oúnjẹ tí yín náà ẹ̀tọ́ ni fún àwọn náà ọwọ́ ń sọ wípé ní Ọlọ́run ò dákọ̀ Christmas ń bẹ̀ o kírísítẹ́nì ní ráìsì tiẹ̀ lọ́tọ̀ ni kírísítẹ́nì ní ẹ̀wà ti tiẹ̀ lọ́tọ̀ ni iṣu kírísítẹ́nì wà lọ́tọ̀ ni irú oúnjẹ wo lọ́wọ́ wọn ń dákọ̀ nù Kùránì pẹ́tà yára wọn ńlá ka ìbá Islam kó lélẹ̀ ìta ń ṣe yìí tẹ́ ẹ̀ bá ka ìta nẹ́bì àwọn àfáwọn máa fi bí Ọlọ́run ṣe dá àwọn gbé gbọ́
àyà Quran yà tàbí wọ́n máa fi gbé Islam lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin ló máa fi ṣe àìmọye issues tí ò ní ṣe pẹ̀lú wípé tí ò ní ṣe èyí tá lé àwọn èèyàn kó nú ẹ̀sìn ti tó. ẹ bèè lọ́wọ́ àwọn alákatakítí nọ́mbà èèyàn mélòó náà ti wẹ̀ sí Islam lọ́dún mẹ́wàá sísìn. èèyàn mélòó náà wẹ̀ sí Islam lọ́dún mẹ́wàá sísìn. wọn ò lé wẹ̀yẹ̀ sí Islam mùsùlùmí náà máa ń bájà ní mùsùlùmí gẹ́gẹ́ ní ọ̀tá ní kèfèrí tí wọn làwọn bìlì pé ní àwọn ní kèfèrí òun là ń sì gbọ́dọ̀ gbógun tì. àwọn mùsùlùmí ò ní mùsùlùmí tó bá ń ṣe súfí mùsùlùmí ò ní súfí wọ́n bìlì pé ní onísúfí kèfèrí ni kò lẹ́tọ̀ọ́ kó máa jẹ́ wà ní mọ́sálásí. Allah olóògùn ọlọ́run jẹ́ mẹ́jọ ká máa pinna ṣàkíyèsí ká tó sọnù tán pátápátá ẹlòmíì ò déwájú ọlọ́run ọba kò ní bá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ o kò ní bá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá dákọ̀ lẹ́nìí pé ta ló lórí gbogbo kírísítẹ́nì àgbáyé wọ́n á rìfà sí pope ní Italy àyẹ̀bẹ̀kọ́ ta ni olórí gbogbo mùsùlùmí ayé ta ni wọ́n fẹ́ rìfà sí kò sí kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní imam a ní khalifa kí ló fà á tí ò fi rí bẹ́ẹ̀ àwọn nǹkan wàá fẹ́ kó tún rí ká tún padà sírú rẹ̀ mọ́ bá ṣe ń fọ́nkẹ́ káàkiri yìí òun bẹ̀ ni wọ́n ti ń derive fún tẹ́fẹ́ derive wọ́n mọ̀ pé ń jọ́ tẹnu wọn bá kó agbára ti tún dé sọ́wọ́ wa padà lọ.